Hello. Hello. Pa rédíò sá. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ bàbá mi. Ẹ sà. Ẹ bá wa sọ̀rọ̀ sókè àgbọ̀yìn dáadáa sá. Mo ní ìdí advice yín ni. À ń gbọ́ yín sàdájì. Ṣé ìyàwó méjì mo ní? Yes, sir. So ìyàwó mi kékeré kan wá wà tó pé ó ti bímọ kan oyin tó fẹ́. Bó ti bẹ̀ tá wà lọ́nà. So mo ṣàkàrà díẹ̀ pé òun àti ẹni tó bímọ fún tẹ́lẹ̀ wọ́n ti padà fẹ́ communicate. Ṣé ẹ gbọ́dọ̀? Àgbọ̀ yín sá. Ẹ kúrò níbi tẹ́ ẹ wà àwọn nǹkan tó ń dùn yẹn. Mo ti kúrò bẹ́ẹ̀. So later on àṣà wọ́n ṣàwọn àti ẹ̀ṣà bí a dojú sílẹ̀ fún wọn bí a padà bírèkì àárín àwọn méjèèjì. Òun létà ó tó wáyá ó tó wá bímọ fún mi. Látàrà tó bímọ fún mi tán wọ́n á rí pé ó tó wá rìnrìn kìnrìn kan mo wá kà á. Ṣé bá lè mi mo wá kà á. Ó ṣàbẹ̀ mí ó sì gbọ́dọ̀ má bẹ̀rẹ̀ má ṣe kíní kan mo ní pé ó kí wọ́n ti gbọ́. So ní mọ́ọ̀dì mo wá strong kan lọ pé wọ́n ò tètè mi ni. So bàbá wọn ti gbọ́dọ̀ sí Ìbàdàn. Bàbá wọn ti gbọ́dọ̀ láti bẹ̀rẹ̀ sí Ìbàdàn. Ó wá di ní last week Sunday. Mo lọ sí treatment mo lọ gba treatment. Bàtà wọn á dé padà sílé. Wọ́n á pe nọ́mbà ẹ̀ kò gbé fún mi. Bàtà tó máa gbé. Ó wá fi gbé ìbẹ̀rẹ̀ ní ọ̀pọ̀ wọn lọ́ra aṣọ ń bẹ̀ ni. Ó kébi tó wà ẹ̀mí náà wà ń bẹ̀. Ó sì bá sí mi. Ó ṣàpadà kó tó fún láti gbé bí bẹ́ẹ̀ láàárọ̀. Bàtà wọn padà pè mí ní something jù. Ó ṣàpadà bá mi ní. Ṣàbẹ̀rẹ̀ sí ní sọ pé ibi tó lọ kí nìkan ṣáà lọ strategy sí ọkùnrin pé Ìjẹ̀bú ni mí. Nǹkan tí máa ṣe fẹ́ kó lè fi wá. Ó ṣàpadà. Ó náà kọ́ tó yí dìbò lẹ́fọ́n ní kó máa lọ. Pé mo promise pé the tenant seven the thing by year ń wúlò kó kọ́ mi bá start. Ó wá lọ. Ọjọ́ àdìjọ́ kejì wọ́n padà bá mi lọ́dọ̀ ìyáálé ẹ̀. Ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi tó ṣe gbogbo ìpè ẹnìkan tó ń fẹ́ lòun lọ pàdé lòun lọ ṣe kí ní kó padà jẹ́wọ́ fún mi. On the story short. Pé ẹnìkan tó ń fẹ́. Bẹ́ẹ̀ ni pé pàdé nìkan ló ní kó wá rí òun kó wá ṣe kí nìkan òun wá lọ rí kí ló fà á sí ìgbà tá a rí àti tí mo dé sílé ọ̀dọ̀ ìyáálé ẹ̀ mo dé sí. Every blessed day ni máa ń fún 3,000 ẹ̀rọ oúnjẹ nínú ilé. Every day máa ń fún 3,000. Kí lẹ́ni ẹ fẹ́ fún ẹ tí mi ò fún ẹ? Èyí ló fẹ́ fún ẹ? Ṣọ́ọ̀bù ló fẹ́ ṣe fún ẹ tí ì ṣe fún ẹ? Ó jẹ́ àsokún ṣe gbogbo ẹ̀. Bọ̀dọ̀ ti pa fámìlì tẹ́lẹ̀. Sọ pé ọmọ yín máa jẹ́ ẹ̀jẹ̀ bó fún mo ṣe jẹ́. Ìgbà tó wá jẹ́wọ́ fún mi yẹn ni èsì tó sọ fún mi ní sọ fáwọn fámìlì ẹ̀ mọ́. Lọ́mi wá mọ tí mo fẹ́ ṣe ìfúnni gan lánàá gan wà tó àwọn ọ̀dọ́ mi lánàá ẹ mọ̀ tójú bá fò ọkàn lè fò. Tó ìyáálé tí alẹ́ wa ti lọ sí ọ̀rọ̀ dáná fún mi mo ṣáà ń ṣọ́ oúnjẹ ìyẹn fún mi lórí náà kànga. So mo tó wá di pé ó tún chat lánàá náà nínú ibi tó tó wá bá mi. Wọ́n á gba fóònù ẹ̀ látànù. Mo tó ń lo password. Wọ́n á sì sí fún ẹ̀ látànù. Wọ́n gbọ́ pé ṣọ́ọ̀bù mi gbọ́dọ̀ ló kó lọ sí ṣọ́ọ̀bù yẹn mọ́. Yẹn ní alẹ́ yìí mo sọ pé ní ṣọ́ọ̀bù yẹn olóhùn lọ ṣọ́ọ̀bù mi gbọ́dọ̀ rí epo lọ ṣọ́ọ̀bù yẹn ní ọ̀la tó bá rí ẹ̀ ń bẹ̀ wàhálà lọ wá o. Mo ní sì mọ́ àwọn wípé ọmọ ẹ̀ka inú kànga ọdún Ìjẹ̀bú ni ní òun kéré ọmọ ìlú òkèlè òun. Wọ́n á fẹ́ pe àwọn fámìlì ẹ̀ kan kí n explain fún wọn àbí kí n sì wò ná tó ń bẹ̀ mí lónìí tó bá ti mú ìgbà yẹn nǹkan tí láì kì í ṣe fún kì í ṣe. Hello sir. Sáà mo wà pẹ̀lú sáà. Ẹ ní nǹkan kan ṣe yín pẹ̀ṣẹ̀ tí hospital dé báyìí. Bẹ́ẹ̀ni sà. Fún àǹfààní náà tó ń gbọ́ wa nílé ẹ ní ìyáálé ẹ wá fẹ́ ìyàwó mi tó jẹ́ single mother. Ẹ ní pé kó tó di pé ẹ fẹ́ wọlé ẹ rí i pé òun àti ọkùnrin tí wọ́n jọ fẹ́ ra wọn yẹn wọ́n tún jọ ń sọ̀rọ̀. Nígbò ṣáàyà ìgbégbèsẹ̀ lórí àárín yẹn wọn jọ sọ̀rọ̀ mọ́ bóyá ẹ lọ lé nítorí wọn ni àbí bẹ́ẹ̀ kọ́ sà bàbá. Bẹ́ẹ̀ni lọ nítorí wọn ẹ káàbọ̀ ẹ ṣàgbọ́ tèmi sà. Lẹ́yìn ìgbà yẹn wá lélẹ́yìí ẹ wá ní pé ẹ lọ sílé lọ́jọ́ kan àbí nǹkan ìyàwó yín ẹ pè é gbogbo ṣá padà dé
tó pè yín lọ́sàn-án òun láti sọ fún yín wípé ẹnìkan tó tòsí wọn àbí nǹkan ló ń lọ sọ́dọ̀ ẹ̀ ẹnìkan tó ń fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ sà ló ń lọ bẹ́ẹ̀ ni sọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ ìjọ Sunday bẹ́ẹ̀ ó dẹ̀ gbé ọmọ kan wá fẹ́ yín náà tẹ́lẹ̀ ó ti bí ọmọ kan fẹ́ yín náà àbí bẹ́ẹ̀ ni ó ní lẹ́yìn ìgbà yẹn ẹ ló tún wá ó wá bá yín lọ́dọ̀ ìyáálé yín bẹ́ẹ̀ ni ta ló dáná oúnjẹ fún yín ṣé ìyáálé ló dáná oúnjẹ àbóun ló dáná oúnjẹ. òun ló ń dáná fún mi ìyáálé máa dáná láàárọ̀ ìrọ̀lẹ́ òun ló máa dá tó ẹ̀tọ́ fún mi. ok ó tún wá mú fóònù ó tún wá ń chat ẹnìkan lórí fóònù ẹ àbí bẹ́ẹ̀ ni ṣọkùnrin ló ń chat àbóbìnrin. ọkùnrin ni torí wọ́n hide chatting yẹn ni. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ọ̀rọ̀ yìí ò le kankan kí ni èjì yín sà 40 sá kí ni èjì arábìnrin yín sà. òun ṣe máa clock sí 30 ní October yẹn. ìyàwó yín tiẹ̀ tán wà nulẹ̀ ìyálé bẹ́ẹ̀ ní èjì tiwọn at the same age la méjèèjì. wọ́n ti bí ọmọ mélòó fún yín sà ìyẹn ìyálé yín sà. ìkejì ló wà lọ́wọ́ òun ìkan ló wà lọ́wọ́ tibẹ̀. márìjì yín ti pé ọdún mélòó sà. ti second wife yẹn àbí ìyálé yín sà. ti second àbí ti first wife. ìyálé yín sà. ìmọ̀ àti yẹn sì ti wà ní 6 years báyìí. ọdún mẹ́fà bẹ́ẹ̀ ni lẹ́yìn ọdún kèlò tẹ fẹ́ yàwó lẹ fẹ́ yàwó lé tẹ fẹ́ yàlé yín lẹ fẹ́ yàwó lé wọn. lẹ́yìn ètò ìdókòwò àti ìyáálé ọ̀sẹ̀ tó ti ń gbà kọ̀ọ̀kan bíi year plus. ìyálé sẹ́ lẹ́yìn ọdún kan lẹ fẹ́ ìyálé yín lẹ fẹ́ ìyàwó lé wọn. no after the 2 years mo fẹ́ ìyáálé mo fẹ́ lẹ fẹ́ after yàwó the 2 ìyáálé ò bímọ. ok ẹ ṣàfẹ́ yàwó lẹ́yìn ọdún kejì tẹ fẹ́ yàlé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. nọ́mbà tẹ mú iná dá bákan béèrè kan lọ́wọ́ yín sà. àwọn ìrìn àgbá kan tí arábìnrin tó ń rìn yìí ṣé ìyálé yín rìn sà. kò mọ ọmọ ẹ̀jẹ̀ fún ọ kò àti rí o ìyálé yín rìn irú rìn bẹ́ẹ̀ sà. kò rí. ìrìn tí ìyàwó yín wá ń rìn sà tẹ̀ ń gé lọ́wọ́ tó ń bòrùka yìí sà ṣé kò lè affect ìgbésí ayé yín sà. even if mo pè é lánàá gan-an ẹ̀ píkì kọ́ ìgbà tó ṣe program lánàá. náà lẹ bàbá mi sẹ́ ẹja sọ̀rọ̀ yìí ní báyìí sà o. ìyàwó yín pẹ̀lú rìn tó ń rìn tẹ̀ ń gé lọ́wọ́ tó ń bòrùka yìí sà bàbá mi. ṣé ìgbésí ayé yín ṣé kò lè fi nǹkan ṣe pẹ̀lú rìn tó ń rìn sà. ẹ dá ó lè mi fi lò kan ṣe sà. ó lè fi kan ṣe mí ó lè fi kan ṣe mí. n tó ṣe yín sà ṣe ní accident ni àbí. no just hernia issue ni. ok ó ti yé mi bẹ́yẹn ok ó lè fi nǹkan ṣe yín àbí. bẹ́ẹ̀ ni ok kí lè mọ̀ tó lé kó lé ọkọ àkọ́kọ́. torí nígbà tí mo bèrè background nígbà yẹn wọ́n sọ pé ènìyàn ọ̀rẹ́ ẹ̀ ló gbọ́ ọkọ ọmọ lọ́wọ́. ok ta ló sọ yẹn fún yín sà ta ló sọ yẹn fún yín. nǹkan tó ń kọ́kọ́ sọ ọ̀hún kọ́kọ́ sọ wọ́n máa ń ní ìrùpẹ̀ láwọn ọ̀rẹ́ ẹ̀ nǹkan táwọn ọ̀rẹ́ náà sọ náà nìyẹn. ẹ ṣe kápá àwọn ọ̀rẹ́ náà sọ bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ lè sọ nǹkan tó máa against ọ̀rẹ́ wọn wọ́n fẹ́ kó ní bójúkó ṣé ẹ̀yin pẹ̀lú rìn tí arábìnrin rìn báyìí tẹ́ ń gé lọ́wọ́ tó ń bọ̀ rùka ẹ̀ ṣé ẹ̀yin ò tí ì mọ̀ tó lè kúrò lọ́dọ̀ ọkọ àárọ̀ báyìí torí Ọlọ́run ẹ̀ tí ì mọ̀ báyìí sà. ṣé ẹjọ́ ń fà lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣé kò ní lè kúrò lọ́dọ̀ tiyín náà ìyẹn tí ẹ̀mí ọ̀tá yín bá ṣì wà láyé tó wà láàyè láti fojú rí pó kẹ́rù kò ní lè yín sà. lẹ́ẹ̀tẹ́ ń gé lọ́wọ́ tó ń bọ̀ rùka yìí sà ẹ̀ gé ẹ̀ lọ́wọ́ rẹ̀ ń bọ̀ rùka àyèwò àdà ẹ wà late 40 àyèwò àdà. tó mo yẹ tó wọn ní jẹ́ ọkọ fún mi láti kò ní kẹ́ ẹ sọ ìyáálé yín kẹ́ ẹ sọ tẹ́ ẹ̀ di olórí burúkú o ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀jì kan pé ìyáálé yín ní orúkọ tí kì í jẹ́. èmi ò ní kẹ́ ẹ léyàwó yín bọ́ta o ṣùgbọ́n yín náà ẹ kàn rò fún ara yín bẹ́ẹ̀ yẹn ẹ kì í ṣọmọdé age 40 nìyí ẹ kàn rò ó tẹ́ bá ti hẹ́ǹdì kọ́ yìí pé ní tí Babátúndé ọmọ Balógun sọ lórí ètò yìí sọ̀rọ̀ ni àbọ̀rọ̀ kọ́ mo sọ gbólóhùn kan sà pé ṣé òun náà ṣé èrìn tó ń rìn ṣé kò ní kú òun lé yín ìyẹn tó bá jẹ́ pé ọ̀tá yín bá wà láyé wà láàyè láti fojú rí nígbà tí wàá fẹ́ kẹ́rù kúrò pẹ̀lú rìn tó rìn
kò fẹ́ gbọ́ràn tiẹ̀ nìyẹn náà ara tó lé kó lé ọkọ àkọ́kọ́ náà nìyẹn kódà kẹ́ sọ fáwọn òbí ẹ̀ kò lè ṣàjèjì sí wọn tó bá kọjú sí yín kẹta tó bá kọyìn sí yín kẹta tó bá kọyìn nìkan ẹ tẹ́rù ara yẹn pàṣà o ẹ mọ́ gbàgbé sà ìgbésí ayé yín ni sà kì í ṣe ìgbésí ayé ìyàwó yín kankan kì í ṣe ìgbésí ayé ọmọ yín kankan wàhálà ìgbésí ayé tiyín ni ẹ kú kalẹ̀.